أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على سيدنا حبيبنا رسول الكريم سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته. Aki gbogbo ẹ̀yin olólùfẹ́ wa Ọlọ́run bá dúró tì àwọn olónífẹ́ yín náà lẹ́lẹ̀ ẹ ṣe dáadáa pẹ̀lú wa Ọlọ́run bá ṣe dáadáa pẹ̀lú yín ẹ ń gbọ́ wá sí wa ẹ mú lò ọ̀rọ̀ Ọlọ́run ni kò tako làákàyè ọ̀jọ̀gbọ́n mú tiẹ̀ àwọn tí ó rẹ́rìn mú tiwọn àwọn tí ó dùnnú wọn dùnnú ìbànújẹ́ ò ní sínú ilé yín la hawla wala quwwata illa billahil azim. La tajaban min aliki kaifa awa amma balvajaban min zalimi kaifa naja. Àwọn tí wọ́n sórí ibú má bèrè bí wọ́n ṣe sórí ibú àwọn tí wọ́n ò rí jẹ tí wọ́n ò rí mu tí wọ́n jẹ gbèsè tí wọ́n ò rí gbèsè san kò kọ́ àmọ́ balvaja bá min zalimi kaifa naja eléyìí tó kàn ní pé bóòlù àwọn tó sórí ire ò sí mọ́ sórí ibú àwọn sàn sórí ire lọ ni jẹ́mi náà sórí ire lọ kí ìwà ṣe gbogbo ẹ lóògùn gbogbo tó sórí ire kò ṣe gbogbo ẹ lọ́sẹ̀ bìsàbìsà ìgbìyànjú àtàdúrà ó náà kan lára àdúrà tí wọ́n máa ṣe ó láwẹ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam òun gẹ́gẹ́ bó ṣe jẹ́ ànábì tó kékeré tẹ̀ káàkiri àgbára ayé àwẹ̀wẹ̀ lára agbára tí ń lò gbogbo ọjọ́ Monday yẹn ìgbàwẹ̀ gbogbo ọjọ́ Àlàmísì yẹn ìgbàwẹ̀ ó tún wáyé ọjọ́ mẹ́ta kan láàyò nínú oṣù ojú ọ̀run 13th 14th 15th láti máa fi gbàwẹ̀ láti máa fi béèrè agbára láti máa fi béèrè ìtọ́sọ́nà láti máa fi béèrè ọlá láti máa fi béèrè ọlọ́wọ́jú Ọlọ́run náà ṣe gbogbo ẹ̀ fún ọgbọ́ lára rẹ̀ náà tó ní sọ̀sàbán mo ṣàlàyé rẹ̀ nínú ọjọ́ ńlá lọ́dún tó lọ 2022 yìí bó o ṣe ṣe lọ́dún tó lọ náà lọ́dún ṣe ṣe lọ́dún yìí ọ̀rí ní sùn sàbán ọ̀wá jí lóru 14 mọ́júmọ́ 15 sàbán ọ̀wá ní Ọlọ́run dákun ṣàánú mi kò wá ní ṣàánú rẹ̀ yọ torí pé a fi òru ní sùn sàbán a fi wí òrùlẹ̀ látòlù kọ́dírì ni gbogbo oríire tó sọ̀kalẹ̀ 2022 ọjọ́ náà ní sọ̀kalẹ̀ gbogbo ìbùkún tó sọ̀kalẹ̀ ńjọ́ náà wọ́n wà máa pín àwọn mọ̀lẹ́kọ̀ wà máa pín káàkiri ta ló fẹ́ owó ta ló fẹ́ ọlá o ta ló fẹ́ ọmọ o ta ló fẹ́ ọkọ o ta ló fẹ́ ìfọ̀kànbalẹ̀ ọkàn o ẹni bá wá yájú lè jọ náà tó ní Ọlọ́run mi fẹ́ owó Ọlọ́run yẹn máa bá ń fún Ọlọ́run mi fẹ́ ìfọ̀kànbalẹ̀ ọkàn Ọlọ́run yẹn máa bá ń fún ìwọ lè dìde ara àwọn àǹfààní tán bàbá wa níní tó kọ wọn ò fi parẹ́ mọ́jọ kan tiẹ̀ náà parẹ́ má fi gbogbo òru sùn mọ́ o dìde képolúwa ẹni ń wáre òkè ń forú sùn bó ṣe wákàtí kan dárun mọ́jú jẹun ajá ọ̀tán sọ̀rọ̀ oore tó kọ́kọ́ gbà ní pé wáàsí máa fi ránṣẹ́ sáwọn èèyàn máa share rẹ̀ lórí Facebook lórí Instagram lórí YouTube lórí gbogbo ẹ̀ tó lórí WhatsApp máa share káàkiri gbogbo àwọn groups torí pé bọ́ọ̀ bá ti ń share rẹ̀ yẹn àwọn ẹlòmíín náà máa kúrò nínú àjàgà orí ibú ó sì máa gbalada àwọn ẹlòmíín tí wọ́n ti dè mọ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n máa tú okùn wọn ó máa gbalada àwọn náà máa gbalada ok jẹ́ wọ́n gbé ọ débẹ̀ sọrí tọdún yìí tọ́fìmọ̀ pọ̀ sóríire ni pé àwẹ̀ méjì ló papọ̀ sójú kan náà àwẹ̀ 13 14 15 tó jẹ́ ti inú oṣù tánàbí mọ̀ fi ń gbàwẹ̀ sallallahu alaihi wasallam ó wá bọ́ sígbà tí àgbà ní sùsàbán tí mẹ́tẹ̀ẹ̀ta tó o bá lè gbà oríire ni fún ọ tó o bá tó wà lè gbà ní sùsàbán àdúrà rẹ gbà ọjọ́ wa ní sùsàbán bọ́ sí ó bọ́ sí on 18 of March 2022 ti tọdún inú 18 tó bá fẹ́ gbà àtòrú lọ́ti wá jílẹ̀ ọwọ́ àmọ́ képọ̀ lọ kò sẹ́ nídìí ọlọ́mọ owó kan ìjànú káàkiri ọkọ̀ ọmọ ìyàwó rẹ̀ ọ̀sán gan àwẹ̀ ọkọ̀ ọlọ́run tó bá wú ọ bó ṣe Allahu máa pé bó ṣe Ar-Rahman máa pé bó ṣe la ilaha illallah la ilaha kúrò bó ṣe astaghfirullah lásán lọ́ba mú wàláhì àdúrà ló sì gbà mo búra rẹ̀ àǹfààní tẹ̀mí nínú èmi ò máa pín káàkiri ìtẹ́yìn náà ni pé kẹ́yìn náà máa share rẹ̀ ẹ̀rí bá dùn àwọn òsìjọba ẹ̀dílẹ̀ kẹ̀kẹ́ pọ̀ ọlọ́run ọba kẹ́ẹ̀fì ọjọ́ Thursday on 17 of March kẹ́ẹ̀fì ṣe tahajjud tó bá wá di Friday rẹ̀ kẹ́ẹ̀fì gbàwẹ̀ bọ́lá ń bá dẹ̀ fún ọ lágbára kọ́ ọgbà mẹ́tẹ̀ẹ̀ta ọgbà Wednesday 16 Thursday 17 and Friday 18 wá wo bí bùkátà ló ṣe bíyà bùkátà tèmi ò bíyà o tètè náà bíyà àdúrà yín ó gbà àdúrà tèmi náà ó gbà àkúní kankan àlóògùn alágbára àfọlọ́hún àmọ́ ẹni tí olóògùn alọ́ ọlọ́run ni ó kọ́ képọ̀ lọ́hún àdúrà yín ó gbà ó àdúrà tèmi náà gbà àfáà jẹ́jẹ́ àgbà ló kọ́ mi o ẹ gbàgbé láti máa bá share rẹ̀ ẹ lọ sí YouTube wa àfáà jẹ́jẹ́ àgbà TV ẹ click subscribe kẹ́tún lè máa fi wo àwọn wàsíwà tó wà ń bẹ̀ ọ̀rọ̀ yín ò ní dàrú ọ̀rọ̀ tèmi náà ò ní dàrú sàlámù aláìkùm.